ìmọ̀rẹ́ o. Ìbà Gani Adams, kí ló dé tẹ́ ṣe ń ṣe báyìí? Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Èwo ni pé kẹ́ máa rán àwọn ọmọ yín kan lọ máa bú odidi ọba aládé. Kí ló dé? Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Kí ni ọba Bariga ṣe? Gbogbo àwọn àlàyé tí ọba Bariga tí wọ́n ṣe, gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa yín, kò sí irọ́ ńbẹ̀ now. Gbogbo èèyàn ló mọ bó ṣe ń lọ. Àwọn Fúlàní, àwọn ló gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, àwọn ló gbé síbẹ̀. Gbogbo wa náà la mọ̀, kò sẹ́ni tó ìyẹn ò ṣe news now. Kí ló wá dé tó jẹ́ pé time yìí ẹ wá lọ ń kojú ẹni ẹlẹ́ni? Because téèyàn bá ṣe dáadáa, téèyàn bá ń ṣe dáadáa, kó wá kù díẹ̀ káàtó, kò yé yín, kán wá rí pé pé nǹkan tí ẹni yìí ṣe yìí ò dáa o, ṣùgbọ́n ọlá pé ó ń ṣe dáadáa, àwọn èèyàn wọ́n yìí lè fojú fo gbogbo part yẹn pé mistake náà ni. Ṣùgbọ́n ẹni tó ò ṣe dáadáa, tó wá jẹ́ pé oyè gan tí wọ́n gbé ẹni yẹn sí, oyè tẹ́ni yẹn gan jẹ, kò tọ́ sẹ́ni yẹn. Ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé oyè yẹn ò tọ́ sí wọn, ṣùgbọ́n lẹ́yìn tán gbé oyè yẹn fẹ́ni yẹn, ẹni yẹn wá ń ṣe dáadáa. Wọ́n ní ẹni gbìyànjú. Though oyè yẹn ò tọ́ sí, ṣùgbọ́n ó try. Ẹ wò ó, ká filẹ̀. Ká má tí ì sọ ẹni tó jẹ́ pé oyè yẹn ò tọ́ sí. At the end of the day, wọ́n wá gbé oyè yẹn fẹ́ni yẹn, ẹni yẹn ò tún wá perform. Ẹ wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀. Now, bó ti ṣe ń lọ, gbogbo àwọn ọmọ Yorùbá ti pariwo síta o pé Ìbà Gani Adams, ẹ tó láti rán àwọn ọmọ yín kán lọ máa pe odidi ọba aládé ní ọmọ àlè. Kí ló dé? No, ẹ tó bẹ́ẹ̀. Ká má tí ì sọ pé àwọn ọmọ yín, àbẹ́ẹ̀ rí nǹkan. Bẹ́yìn ṣe wà ń sìn kẹ́ wá pé ọba kan ní ọmọ àlè. Ẹ mọ bí ọ̀rọ̀ yẹn ṣe máa gùn tó. Ẹ mọ wàhálà tó máa dálẹ̀. Ká má tí ì sọ pé ẹ wá rán àwọn ọmọ yín. Ó máa ṣe o. Àwọn ọmọ lẹ́yìn Gani Adams, dẹ́dẹ́ mìràwọ̀ o. Kò ń ṣe everybody lẹ máa lanu gbàgà tẹ máa sọ̀rọ̀ sí nítorí pé wọ́n fún yín ní búrẹ́dì jẹ. No, kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Now, gbogbo ọmọ Yorùbá ti jáde tán lórí ọ̀rọ̀ yìí. Lẹ́yìn tí àwọn ọmọ Ìbà Gani Adams tí wọ́n jáde, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé odidi ọba aládé, ìyẹn ọba Bariga, tí wọ́n pè wọ́n lóríṣiríṣi orúkọ, tí wọ́n ní ọmọ àlè ni wọ́n. Ẹ rí i pé ó lágbára. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọmọ Yorùbá ti jáde tán. Wọ́n ní nǹkan kan àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé anything ó ṣẹlẹ̀ sí ọba Bariga, pé tẹ́ ẹ bá dán wò, ẹ dán tán, pé kẹ́ ti mọ̀ pé ẹ ń padà sínú pain yẹn. Ẹ ń padà sí tápà. Tẹ́ ẹ bá dán wò, wọ́n máa lé gbogbo yín dànù kúrò ní ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá kẹ̀dẹ̀ rèé, wọ́n ń sọ̀rọ̀ kán máa múṣẹ o. Bẹ́ẹ̀ ni, wọ́n ń sọ̀rọ̀ kán máa múṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde tán. Oríṣiríṣi àwọn kọ́mẹ̀ǹtì làwọn èèyàn ti sọ jáde. Pàápàá jùlọ eléyìí tó já lórí wípé ọba gbọ́dọ̀ wọ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC, wọ́n gbọ́dọ̀ wọ́ wọn lọ sí ilé ẹjọ́. Ẹ máa prove ibi tí ọba ti jẹ́ ọmọ àlè. Nǹkan tẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wàrú ọwọ́. Now, ẹ̀yin náà wo gbogbo bí ìlú ṣe ń lọ. Ṣé bó ṣe yẹ kó máa rí rèé? Káwọn ọmọ kí ló ń pè, àwọn Fúlàní kí wọ́n máa fi
ọlọ́pàá máa gbé ọmọ Yorùbá lórí ilẹ̀ wọn. Àbẹ́ẹ̀ rí pé ọ̀rọ̀ yìí ó ní bóyá jẹ́. Kí ọmọ Fúlàní kó wá láti ìlú ẹ̀ lọ́hùn kó wá máa fi ọlọ́pàá máa gbé ọmọ Yorùbá. Ọmọ Yorùbá kan kẹ̀dẹ̀rẹ́ kan náà, àwọn ọlọ́pàá tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá, àwọn náà dìde wọ́n lọ arrest ọmọ Yorùbá lórí wípé Fúlàní fi ẹran jẹ oko ọmọ Yorùbá. Now Fúlàní kan náà ló tún lọ ń report wípé àwọn ọmọ Yorùbá wọ́n gba owó lọ́wọ́ òun lẹ́yìn tí ó fi ẹran jẹ oko wọn. Ìwọ fúnra ẹ̀ dẹ̀ ló ní pé kí o wàá san owó àwọn gbèsè àwọn nǹkan tí àwọn ẹran bàjẹ́. Tá a bá wo oko yẹn dáadáa, oko yẹn gbogbo nǹkan tó wà ní oko yẹn ó ju 150,000 tó fún wọn lọ. At the end of the day ó fún wọn 150,000. The next day ó wá ń fi ọlọ́pàá ó fi ń kó àwọn ọmọ Yorùbá. Ìwọ ìdẹ̀rẹ̀ ló da gbogbo nǹkan wọn rú. Àwọn ọlọ́pàá yìí kan náà àmọ́ ibi táwọn yẹn ti wá. Àwọn ọmọ Yorùbá tẹ̀ tí ní pé àwọn ọlọ́pàá ẹ̀ try ká identify wọn pé Fúlàní ni wọ́n, kàn lé wọn lọ sí ilẹ̀ north. Àwọn yẹn náà jáde wọ́n wá arrest ọmọ Yorùbá. Tó bá jẹ́ ìlú tí àwọn tá a fi joyè, táyé pé ìlú tí ó ń ṣiṣẹ́ dáadáa ni, ṣé ó yẹ kí àwọn Fúlàní kàn ráyè àti máa misbehave lórí ilẹ̀ ọmọ Yorùbá níbi tá a ti ní àwọn OPC àbí kí ni iṣẹ́ wọn tó yẹ kí gbogbo wọn wọnú gbọ́ wọn lè kàn máa protect gbogbo ìlú pé ẹ̀yin Fúlàní ẹ gbọ́dọ̀ wọlé. Now àwọn Fúlàní wọ́n wá wọlé wọ́n tún wá ń gàba. Ẹ̀yin wá ní pé ọba kan sọ pé àwọn Fúlàní ló fi yín joyè, ẹ wá ń bínú. Ṣé gbogbo bó ṣe ń lọ yìí ṣé kò jọra wọn ni? Ṣé kò jọra wọn? Gẹ́gẹ́ bí ọba Bariga ti ṣe sọ, ọba Bariga jẹ́ kí gbogbo wa mọ̀ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi Ìbà Gani Adams jẹ pé àwọn Fúlàní ló ń sponsor ẹ̀. Then ṣé ẹ máa wá expect pé kí ẹni tí wọ́n kówó lẹ̀ fún, wọ́n tẹ̀ dárúkọ owó yẹn ní 300 million naira. Ṣé ẹ wá expect ẹni tí wọ́n kówó lẹ̀ fún, tí wọ́n kówó lé lórí kó wá máa go against àwọn tí wọ́n fi síbẹ̀? Ìtọ́ ẹ̀ mo ṣe ní pé ṣé kò jọra wọn báyìí kí àwọn Fúlàní kan máa gàba lé ọmọ Yorùbá lórí ilẹ̀ wọn, káwọn ọlọ́pàá kọ̀ọ̀kan tún gbéra tán pera wọn lọ́mọ Yorùbá tá àti ẹ̀ believe. Ṣé ti rí wípé gbogbo bó ṣe ń lọ yìí ẹ̀yẹ ká máa yá ara wa ń brain ni o. Àwọn ọmọ Yorùbá tòótọ́ ti jáde tán, wọ́n ní kò tọ́ sí ọmọ OPC kankan. Ká má jẹ́ tí sọ pé Gani Adams fún rẹ̀ kọ́ ló máa pe ọba lọ́mọ àlè nítorí pé ọba sọ òótọ́ ọbẹ̀. Àbí gbogbo bí wọ́n ṣe ń parọ́ pé ẹ yẹ kí olóyè Sunday Igboho ẹ fi jẹ olórí ogun ọmọ Yorùbá, ṣé kò tọ́ sí olóyè Sunday Igboho ni? Àbá àwọn ọmọ Yorùbá kan náà pàǹpàkópa yìí. Ó tiẹ̀ ní fọ́nrán kan tí mo wò lánàá tí wọ́n tún jí àwọn èèyàn gbé ọ̀nà Ìbàdàn. Lady tó lọ ṣe makeup àbí iṣẹ́ wo ló lọ ṣe ní Ìbàdàn láti Èkó sí Ìbàdàn, àwọn ajínigbé wọ́n jí wọn gbé. Èló ni salary ọmọ? 80,000. Náà wọ́n jí wọn gbé, wọ́n ní kó lọ mú 200 million naira wá. Nínú àwọn gbò Yorùbá ni gbogbo wọn wà yìí o. Tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n bẹ́ẹ̀. Ẹni tó dẹ̀ fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ẹ tún bínú sí. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ tí a dẹ̀ fi joyè ẹni pé order lẹ́ ń dúró dè. Gbọ́ lẹ fẹ́ dúró dè order títí gbá lẹ fẹ́ dúró dè dà tán dẹ̀ ń pa àwọn èèyàn ń pakúpa. Èèyàn kan dẹ̀ jáde ó ní irọ́ o, àwa ò lè dúró dè order kankan o, àwa la máa gbé ìgbésẹ̀. Ẹ wá ń bínú sí. Olóyè Sunday Igboho gbé ìgbésẹ̀ yìí tán, ó make sure pé àwọn Fúlàní wọ́n sá kúrò ní gbogbo agbègbè ilẹ̀ Yorùbá. Tí
tí ò bá ṣe ìta tí wọ́n ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n tún padà wá, of which ìyá lọ máa bá ń bẹ̀. Àwọn gan mọ̀ bọ́n yẹn sáré jí yẹn ṣe ń sìn, wọ́n á tún sá lọ sí north. Ọlọ́run ló mọ ibi tó ń kó àwọn ará bí àwọn tí wọ́n jí gbé. Àwọn gan mọ̀ pé àwọn ò lè pẹ́ nínú igbó yẹn. Meanwhile wọ́n ní format. Gbogbo nǹkan tó ń ṣe yìí, gbogbo àwọn time election yìí, òun ni wọ́n ti fi disguise, wọ́n fi election wọ́n fi rú àwọn ọmọ Ìró Ẹkùn lójú. Now àbọ̀ wá bá lọ̀rọ̀ ti yín, because táwa mọ̀ ní wípé àwọn ọmọ Ìró Ẹkùn wọ́n ti wá gbáradì ju ti tẹ́lẹ̀ lọ. Tẹ́ ẹ̀ bá gbọ́n sìn kẹ́ máa gbọ́, because a mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ̀ bá gbọ́n sìn ẹ̀ la etí yín kẹ́ máa gbọ́. Àwọn ọmọ Ìró Ẹkùn wọn wá ṣeré mọ́. Election ti lọ àbí? Very good. A fẹ́ rí nǹkan tẹ́ pé ẹ fẹ́ fi distract wa báyìí. A fẹ́ rí nǹkan tẹ́ fẹ́ fi distract wa. Ẹ̀yin ọmọ Ìró Ẹkùn níbikíbi tẹ́ bá wà, ọ̀rọ̀ rẹ o. Ṣé ti rí pé wọ́n tún wọlé wá Lagos Ìbàdàn expressway, wọ́n ṣẹ̀ṣẹ̀ jí àwọn èèyàn gbé, wọ́n tún wọnú igbó. Tó bá yá ẹ máa pariwo pé kí ni olóyè Sunday Igboho gbé ṣe. Ṣé Ìró Ẹkùn ló yẹ ká máa pariwo àbí OPC? Ṣùgbọ́n wọn ready. Àwọn tó dẹ̀ ready orúkọ wọn là ń pè. Wọ́n ti gbìyànjú, wọ́n ti ṣe bẹbẹ àti iríṣẹ́ tán ṣe. Now gbogbo ọmọ Yorùbá ti jáde tán. Bẹ́ẹ̀ ni wípé Ọba Bariga ẹ gbọ́dọ̀ fi ilé ẹjọ́ gbé Gani Adams àti àwọn ọmọlẹ́yìn ẹ̀. Ohun tó ń rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́, tẹ́ ń pe odidi ọba aládé, tẹ́ ń pe lọ́mọ àlè nítorí pé ó sọ òótọ́ síbi tí òótọ́ wà. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Now gbogbo ọmọ Yorùbá ti béèrè kan pé níbo ni ẹ ti rí Gani àti àwọn ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n ti gba Yorùbá lẹ̀ látìgbà tí àwọn ọmọ Yorùbá ti ń pariwo pé ìyà yìí pọ̀, wọ́n pa wá lọ́tún, wọ́n pa wá lósì. Níbo la ti rí tẹ́ jáde síta tí ẹ sọ pé òkè o, ẹ̀ ń jà fún ọmọ Yorùbá o, ẹ̀ ń gba ọmọ Yorùbá lẹ̀ o. Nǹkan tá a máa ń gbọ́ lójoojúmọ́ ni wípé wọn ò tí ì fún wa lọ́dà. Ṣé ń rí iṣẹ́? Wọn ò tí ì fún wa ní ọ̀dà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé ẹni tí ó jáde tó ṣẹnu yánmọyànmọ yìí tó ń bú odidi kábíyèsí Timson, wọ́n ní wọ́n gbọ́dọ̀ arrest ẹ̀ náà ká tó lè sọ pé a fẹ́ wọ́ Gani, pé a fẹ́ wọ́ lọ sí ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni, because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí irọ́ kankan bẹ́ẹ̀ o. Àfi tá a bá ń tanra wa ni. Kò sí irọ́ kankan ní gbogbo ohun tí ọba sọ nípa Gani Adams. Ṣé gbogbo wa náà là ń rí bó ṣe ń lọ? Ṣé àwọn fámìlì tí wọ́n jí gbé ń sìn, ṣé wọ́n máa gbàdúrà fún irú èèyàn bíi Gani ni? Ṣé wọ́n máa gbàdúrà fún ọmọ tó jẹ́ pé 80,000 naira ní sálárì ẹ̀ wá jí gbé ọmọ ọlọ́mọ, obìnrin ẹ jí gbé, ẹ ní kí ó lọ mú 200 million wá. Ọkọ ẹ̀gọ́ tó ń ṣẹ̀ máa rí bí a boyfriend gan àti ẹ̀mọ̀ àwọn ọmọ kéékèèké láwọn méjì, ìyẹn ló jáde tó ń sunkún síta kí gbogbo ayé gba òun. Ṣé ẹ̀yin náà rí bó ṣe ń lọ? Tó bá yá ẹ̀ máa ní pé olóyè Sunday Igboho ń ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ Ìró Ẹkùn ní gbogbo ẹ̀ fi dínkù díẹ̀ báyìí o. Kò ń ṣe nǹkan tàbá máa sọ rèé. Àbí ẹ rò pé gbogbo àwọn títí oríire tí ìjọba gbà tí kò bá ṣe pé àwọn ọmọ Ìró Ẹkùn olóyè Sunday Igboho wọ́n gbéra ní time tó ń gbéra yẹn, ẹ rò pé gbogbo ẹ máa ṣeé ṣe? Àfi kọ́ lọ́n kó ṣàánú wa. Ẹ̀yin wa ọ̀rọ̀ rẹ o. Kí ni èrò yín lórí bí gbogbo ẹ ṣe ń lọ yìí? Ẹ jẹ́ ń gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.